kì í ṣe gbogbo ẹni tó bímọ lórí báyìí fún. àlàásàdì ẹlòmíì ń bẹ yóò bímọ kódà wọn pọ̀ àmọ́ dédé ibi tí ìyá àti bàbá rẹ̀ dé náà lọ́mọ ń lò dé mọ́. La ilaha illallah. ìyàwó tó bí Ajiwa Ibrahim Bọ́lákalẹ́ ibi tẹ́ ẹ̀gbọ́kọ rẹ̀ rí láyé àgbáṣkò ti débẹ̀ ó ti kọjá bẹ̀. Afisahullahu. àyà kan tí ọmọ jẹ́ wáàsí náà ni ọmọ jọ́pẹ́ ọlọ́ni alamtara kaifa daraballahu mathalan. Kalimatan tayyibatan kasajaratin tayyibatin. Asluha thabitun wa fari'uha fi samai. ilé ni mo sì wà. Alamtara. ẹ má jẹ́ ń gbà yín ní kálímà torí pé ìjókòó ìjókòó ọpẹ́ ni bẹ́ẹ̀. Alamtara. Alájìwà Bọ́lákalẹ́ ìyá wa ìyá àlùbáríkà ọ̀rọ̀ Ọlọ́run lọ̀rọ̀ yìí ó ní alamtara kaifa daraballahu mathalan. Alamtara kaifa daraballahu mathalan. Ọlọ́run ní fúnra rẹ̀ mi Ọlọ́run ni mo fi àpèjúwe lélẹ̀. Kalimatan tayyibatan. kí wá ní àpèjúwe náà. Kalimatan tayyibatan. Ọlọ́run ní nínú yín ni màá máa mú sàpèjúwe. Kalimatan tayyibatan. Ọlọ́run ní nínú ayé ní ti máa fọ̀rọ̀ wí ọ̀rọ̀. Kalimatan tayyibatan. Ọlọ́run ní nínú ilé ní ti máa fèèyàn wéèyàn. Kalimatan tayyibatan. bẹ́ẹ̀ ni nínú ilé ní ti máa fèèyàn wí ará àdúgbò nínú àdúgbò ní ti máa fèèyàn wí ará ilé. Kalimatan tayyibatan. Ajiwa àgbáṣkò gbogbo ibi tẹ́ ẹ dé lónìí ibo làwọn tó bí yín ibo náà mú yín lọ ń bẹ̀. Kalimatan tayyibatan. lọ́dọ̀ ẹ̀gbọ́n ìyá kan ni. Kalimatan tayyiba. àbí lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá kan ni. Kalimatan tayyiba. ìyá wa tó bí Alájìwà Bọ́lákalẹ́ ẹ wo oore tọ́lọ̀ ń ṣe fún yín ẹ wà àpèjúwe tí Ọlọ́run mú wá. Kalimatan tayyibatan. àwọn àfọ onímọ̀ wọn ní kalimatan tayyibatan bẹ̀ yẹn wọ́n ní ọmọ ní jẹ́ bẹ́ẹ̀. Kashajarati tayyibati. sẹ́ni pọ́lọ̀ náà dọ́pẹ́. Kashajarati tayyiba. Ọlọ́run níbo láti mú ọmọ tó da jáde kashajarati tayyibati tí ìyá bá da. Kashajarati tayyiba. àbí tí bàbá bá da. Kashajarati tayyiba. Ọlọ́run ní tí mú jáde láàrin àwọn méjèèjì ń tọ́ da ni o. Asluha thabitun wa fari'uha fi samai. èèyàn pọ̀ láyé tí ń wówó èèyàn pọ̀ láyé tí ń wọ́lá èèyàn pọ̀ láyé tí ń wókọ èèyàn pọ̀ láyé tí ń wájẹ èèyàn bóòlù Ọlọ́run ti fẹ̀yìn jáde. Asluha thabitun. nítorí orí bẹ́ẹ̀ ni pé àwọn tó bí yín ìyá tó bí yín ni wọ́n ní àmánà náà. torí pé ó rí páyà Al-Qur'ani tó ní inna aradna al-amanata ala samawati wal ardi. wal jibali fabayna yamilna wa ashfaqna minha wa amala al-insanu innahu kana zaluman jahula. ìyàwó tó bí àfàwọ̀ Ajiwa Ibrahim ọlọ́pẹ́ nìyí lónìí. Asluha thabitu. torí pé àmánà lẹ́gbà lọ́dọ̀ bàbá tó bí wọn tẹ́ bá dà nǹkan rú ni kò ní rí báyìí fún yín. Asluha thabitu. Ọlọ́run ní mo fẹ́ gbé àmánà kalẹ̀ ìwọ̀n wá wọn wo ni ó gba àmánà lọ́wọ́ mi. Inna aradna al-amanata ala samawati. Ọlọ́run ní a fi lọ òkè a fi lọ sánmọ̀ pé àmánà ló dé yìí ìgbà fipamọ́ ló dé yìí. Wal ardi. Sánmọ̀ sọ pé yìí ń fẹ́. Wal ardi. Ilẹ̀ sọ pé yìí ń fẹ́. Wal jibali. A tó fi lọ òkè òkè náà ló wọn ò fẹ́. Fabayna yamilna. Gbogbo wọn ni wọ́n kọ̀ pé àmánà Ọlọ́run kò sẹ́ni tó lè gbà dúró ìgbà fipamọ́ Ọlọ́run kò sẹ́ni kankan tó lè gbà dání. Wa ashfaqna minha wa amala al-insanu. ọmọ èèyàn ló wá ní Ọlọ́run gbé wá. Innahu. bábalẹ̀ amala al-insan ọmọ èèyàn ló ní Ọlọ́run gbé wá èmi lè gbà àmánà náà. Amala al-insanu. ọmọ èèyàn ló láyà kókó. Amala al-insanu. nǹkan tí sánmà ló wọn ò lè gbà. Amala al-insanu. nǹkan tílẹ̀ sọ pé wọn ò lè gbà. Amala al-insanu. nǹkan tókè sọ pé wọn ò lè gbà. Amala al-insanu. ọmọ èèyàn ní Ọlọ́run gbé wá. Innahu. amala al-insan. Amala al-insanu.
ìyá tó bí yín wá gbà lọ́dọ̀ bàbá yín. Amala al-insanu. kì í ṣàdédé dáa fún yàn o. Amala al-insanu. ẹ̀yin ìyàwó ẹ máa mú wá sí ti yín bẹ̀. bẹ́ẹ̀ni dídí wá sí. bó ti rí fún màmá yín yìí kì í ṣàdédé rí bẹ́ẹ̀ o. Amala al-insanu. ló fi ká sí pé gbogbo obìnrin tó bá wà nílé ọkọ láyé wá sí mi fún yín o. gbogbo obìnrin tó bá wà nílé ọkọ tọkùnrin mi bá máa rí òhò rẹ̀ tó bá bímọ gbogbo ẹrú ni wọ́n sì láyé. Amala al-insanu innahu kana zaluman jahula. torí pé ọlọ́run fẹ́ ìtìjú púpọ̀ ọlọ́run fẹ́ràn ẹni tí bá ń tijú. kí ni ìtìjú láàrin yẹn ni pé obìnrin tá a so igi ẹ̀ pé látòní yìí lọ ọkọ rẹ nìkan lọ́lẹ́tọ̀ọ́ láti máa rí gbogbo ntọ́lọ́ ń dá sí ọ lára tó ń wá wò pé ṣèbí mo ti sọ pé ń lọjà kò kúkú rí mi. Wallazina li furujihim hafizuna. ọkùnrin mi sì yọ lórí búbẹ̀ lóòótọ́ tí àwọn olè bá ti jáde lé látàárọ̀ kọ́lá kò ní rántí pé títí tí ó fi dalẹ̀. Wallazina li ó ní advantage náà lóbìnrin mi wá take lóbìnrin mi máa ń use pé ọkọ tèmi ò kú ní pè mí kọ́lá kí n wọlé láago mẹ́wàá alẹ́ kò tiẹ̀ ní tí ìdé tí fi wọlé. ọlọ́run wá ní bẹ́ẹ̀ ẹ̀yin ìyàwó mo ti mọ̀ pé àwọn ìyàwó yọ fẹ́rẹ̀ ẹjọ́ dáadáa ní padà sọ ń tẹ́ mọ̀ wọnú fídíò ní padà sọ bẹ́ẹ̀ bá ti tẹ́kì ara yín dáadáa ní padà sọ bóde ẹnu mọ̀ kẹ́ ẹ máa rún mú nínú ilé ni pé àfáà sì sọ̀rọ̀ báyìí sí wa ń gbọ́ gbogbo àtẹ́ ẹ bá wo fídíò yìí. torí pé tẹ́ ẹ bá ti gbọ́ tòní ẹ̀ ní gbọ́ tọkọ yín. La ilaha illallah. àwọn àna obìnrin wo ni wọ́n mọ̀ lò nàgàwọ́ ọmọ ọlọ́mọ láyé òun làwọn obìnrin tó bá já sí pé ẹ̀rí pé ibi tó lọ́n fi àṣẹ àwọn obìnrin sí ibi tó pamọ́ ni òun nínú fi máa bí ọlọ́run pé ní tí mo tójú sára rẹ̀ ibi tó pamọ́ ni tóbìnrin ọba tu fọkùnrin willingly ọkùnrin mi ò lè rí. Wa Mariamu. wá sí mi fún yín ni pé ọlọ́run ní mo fẹ́ má pèjúwe wá fún yín látara wàlíyá ọlọ́run kan àwọn kan là nábì ni wọ́n là nábì obìnrin ni Mariam. Ibnata Imran. wá sí wa jáde nínú ọ̀rọ̀ ẹ̀ ẹ rí i pé gbogbo àwọn obìnrin tán máa ń ṣe sìná láyé wọ́n ṣe sìná náà ni wọn kì í lákòjọ. Wa Mariamu ibnata Imran. kọ́nà tó bá tún wá gbowó lọ́wọ́ ọkùnrin míì tó bá ti fi kún ọjà tí wọ́n ń ta ọjà wọn sì bàjẹ́. Wa Mariamu ibnata Imran. bàbá gba owó lọ́wọ́ ọkùnrin míì tán fi tọ́ ọmọ yìí ò ní lálùbáríkà. Wa Mariamu ibnata Imran. gbogbo ọmọ tẹ́ ẹ̀ mọ́ ní tán máa ní ìyá rẹ̀ náà ní bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ rẹ̀ ìyá rẹ̀ ní sí ọ kéé pé ìyá rẹ̀ lọlé ológun pé ẹ bá ń ba tẹnìkan jẹ́. Wa Mariamu ibnata Imran. àṣírí tí bẹ́ẹ̀ ń bẹ̀ ni pé kọ́ ọmọ náà lọ bìyà ẹ̀ pé àṣírí bàbá mi wo lẹ fi hàn yàn. Wa Mariamu ibnata Imran. kí ni tí ó yẹ kọkùnrin mi ò rí lára yín lẹ́yìn bàbá mi tẹ̀ fi ọkùnrin mi. Wa Mariamu ibnata Imran. wá sí mi nìyẹn fún yín lónìí ẹ má pèjúwe látara Mariam tó bí ànábì Isa. Ibnata Imran. Mariam ọmọ Imurana. Allati ahsanat farja. ọlọ́ni tá a fi dá tó fi lálùbáríkà bẹ́ẹ̀ òun ni pé kí ló ṣe. Ahsanat farja. ó sọ abẹ́ ìtọ́lọ̀ ní kò fi pamọ́ yàtọ̀ sọ́kọ ẹ̀ nìkan. Fanafakhna fiha min ruhina. ọlọ́láwọ̀ ọlọ́run torí pé Mariam ò lọ́kọ kankan tó gun orí ẹ̀ lọ́lọ́run fi dá lọ́lá tí ọ̀dọ́bìnrin kan rí. Fanafakhna fiha min ruhina. àwọn ọlọ́run wá ní tó bá rí bẹ́ẹ̀ ọ̀ṣọ́ àṣẹ àwọ̀ ọlọ́run ọ̀tẹ̀lẹ̀ ọ̀rọ̀ àwọ̀ ọlọ́run àwa náà wá ṣe mèremère tá a ṣe fẹ́ lómi a ṣe fún wọn náà. Wa saddaqat bi kalimati rabbiha wa kutubihi wa kanat minal qanitina wa kanat minal qanitina. ẹ̀yin ìyàwó tẹ́ bá fẹ́ bí olú láyé tẹ́ fẹ́ bí ọmọ mẹ́rìírí láyé tẹ́ fẹ́ bí ọmọ tí ó dògo láyé àṣẹ ọlọ́run tí ń bẹ lára yín ó déwọ̀ fún yín kẹ́lòmí ò tún fojú kàn. Wasakumullahu khayrun nisa'i. torí pé obìnrin tó dáa jù láyé. Allati hafizat farja. àfa lóhùn lobìnrin tó ṣe pé ń sọ abẹ́ obìnrin mi ò lè sọ iye nǹkan tó wọnú abẹ́ rẹ̀ kò lè ká yóò ká rẹ̀ láyé.
ó yẹ kí wọn náà mọ̀ pé ò sínú olóríire. التي حفظت فرجها التي حفظت فرجها odidi wá sí lélẹ́yìí. khairun nisa. التي ẹ dákun ẹ mú dání obìnrin kan gbogbo àfáà táwọn obìnrin máa wá rojọ́ fún. ẹ dákun ẹ kálukú ó di eléyìí mú obìnrin kan wá bá mi tí wèrè bá rojọ́ wèrè kọ́ ní ọ̀bọ̀ wèrè sì kọ́ ní ọ̀dájọ́. ó wá sọ fún mi pé láti bí ọdún mélòó kan nísìn ọkọ wọn ò súnmọ́ òun mọ́. wọ́n wá dá lóhùn pé ọmọ mélòó ló bí ó ní mẹ́rin ó sì lọ́kọ rẹ̀ súnmọ́ dáadáa. sómi ló wá pọn síbẹ̀ tó fi bímọ. Hafizakumullah. èyí tí ó sì yáwó obìnrin ni pé kí ni ń kú ọkùnrin lára gáàsì ti tán kò sí èlùbọ́ mọ́ kò sí sẹ̀mó mọ́ kò sí ráìsì mọ́ owó léèwé ọmọ wọn sanwó lé ó yẹ kó yí ọ tó bá ní human feelings pé nǹkan yóò yí sí ọkùnrin yìí náà wàá gbé gbogbo ẹ̀ ẹni tó wá gbé gbogbo lóòdù yìí náà ló tó wá ní ó tó wá já lóòdù míì lóru obìnrin bẹ́ẹ̀ wá mọ ibi tóun ti kònà tóun ti sori ibú láyé ni pé ẹni tí ń ṣe gbogbo nǹkan yìí tó wá ní kò súnmọ́ dáadáa. àwọn obìnrin ọmọ pé inú pírẹ́ẹ̀nì ni gbogbo nǹkan ti máa ń wá. Jazakumullahu. inú pírẹ́ẹ̀nì gbogbo nǹkan ti ń wá bẹ́ẹ̀ ti rí àsùnmọ́bìnrin àtòrí ni ó ti wá. Jazakumullahu. orí tó ti wá ro nǹkan bíi mẹ́wàá tẹ́lù ti kú síbẹ̀ yóò kàn sùn gbàkúgbàkú ni. Allati hafizati farijaha. ẹlọ́pẹ̀rin ìyàwó ẹ̀ní odidi wáàsí mi nìyẹn fún yín tó bá ní wáàsí wo làfa ṣe ní àfa ní ká sọ abẹ́ wa. Wa ta'ati amra zawjiha. ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ máa tẹ̀lé àṣẹ tọkọ yín bá pa fún yín gbogbo obìnrin tí ẹ bá tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ yóò dà fún ọmọ rẹ̀ lóòótọ́ àmọ́ nù sàárè ni ó ti jẹ wọn ọmọ. La ilaha illallah. Jadadallahu sihatakum. èyí tó lọ ṣe fún yàwó tó bí ajiwa gbọ́lá kalẹ̀ lónìí àwọn ẹgbẹ́ yín tẹ́jọ lọlé ọkọ ńgbà kan náà ẹlòmíì ti kú. Allah. ìṣe tí wá sojú ẹ̀mí yín ẹ̀ ń fojú rí dùnú báyìí pé ọmọ mi lọ́lọ́run ṣe léyìí fún ọmọ ẹlòmíì ọ̀la kẹ̀kẹ́ ẹ̀ mọ iye mọ́tò tọmọ tí yín lórí gbá ni. Alhamdulillahi. níjọ́ ẹlòmíì ti dáyé tẹ́jọ jẹ́gbẹ́ ọmọ ẹlòmíì ọ̀la táyà kẹ̀kẹ́ rí ẹ wo iye mọ́tò tọmọ yín ní lórí gbá ẹ wo iye kọ́kọ́rọ́ mọ́tò tọwọ́ ọmọ yín ti kàn láyé kò lè kà á mọ́. ìtọ́jú orí bẹ́ẹ̀ ni pé ìtọ́lọ̀ ni ẹ sọ ìtọ́lọ̀ fipamọ́ ẹ fipamọ́ àmọ́ lọ ọlọ́run tọ́lọ̀ ń gbélé yín lọ́wọ́ ẹ tọ́jú ẹ lójú orí báyìí fagbásíkò lónìí. àtọ́ àti kí ló pé. Amra zawjiha. ẹ̀yin ìyàwó ẹ tẹ̀lé aṣọ ọkọ yín o ó di méjì. Wa sallati khamsaha. ẹ máa wá kírun wákàtí márùn-ún déédéé torí gbogbo àwọn obìnrin tẹ́ ń wò yìí. bó bá ti da lẹ́nìsì TikTok ni wọ́n wà. ilaha illallah. ìwọ ìyàwó àfà tíyàwó rẹ wà lórí TikTok ìyàwó rẹ kọ́ lọ́lọ́run ó bù ìyàwó rẹ kọ́ lọ́lọ́run ó fi yà jẹ ẹnu rí ọ̀ká ìyàwó rẹ tíyàwó rẹ náà fi open page lórí TikTok ìyàwó rẹ wá ń kọ̀dí síbi kámẹ́rà báyìí ta ló yí bẹ́ẹ̀ rí tọmọ rẹ sóríire ó di mẹ́ta. Wasomati sharaha wasomati sharaha. ìyàwó ẹ dákun gbogbo ìgbà tí Ramadan bá dé ẹ má máa jọ̀sán ẹ má tàn ara yín kẹ́ ẹ má lẹ́ǹtàn Ọlọ́run obìnrin mi bẹ yóò ṣiṣẹ́ mọ́ wọlé ni àbí kó sí àmàlà wọlé yóò máa wá jẹ́ obìnrin mi bẹ tẹ bá ní ọkà Fatiha kò lè ká. Tadkhulul jannata min hayyi babi ma shi'ti. Tadkhulul jannata min hayyi babi ma shi'ti. obìnrin mi bẹ kò lè ka Fatiha àmọ́ tẹ bá ní ọkọrin orin hip hop mẹ́wàá kò ní wẹ̀yìn wò tí ó sì yọ ọmọ kọ̀ọ̀kan kò ní ti kọ̀ọ̀kan tó ti máa fòmí le. La ilaha illallah. gbogbo obìnrin tí bá ṣe TikTok láyé tásìkò òun tó tí ó dìde kí àsìkò oúnjẹ ọkọ tó kò dìde kó dáná
àsìkò tó tí ó tọ́jú ọmọ ọmọbìnrin mi ọmọ sunkún ìyá ó sì wà lórí TikTok. ọmọ títí ó tún máa dé ìfẹ́ látú. ṣèbọ̀ fẹ́ ní fíwáàsì lórí TikTok náà ni ó ní àmọ́ gbogbo tó bá kójọ láti ibẹ̀ kò ní lálùbáríkà fún ọ wá sí mi fún yín náà nù ẹ tẹ̀lé tọ́lọ ní aṣọ fún yín àwa ti sọ fún yín ó kù sí yín lọ́wọ́. àfùsàtú tó ń relé ọkọ̀ tẹ́tí gbọ́. bọ́lọ̀ bá ní ẹ gbọ́. àfùsàtú tó ń relé ọkọ̀ tẹ́tí gbọ́. ọ̀rọ̀ kan tí mo fẹ́ mú wá lábẹ́ eléyìí ni pé àfa kan bẹ̀ ọ́ wá bá mi ní wá sunkún ó níyàwó òun ọ̀dà ó láwọn tí ń pa àwọn lẹ́kún jù ń bẹ̀ ni pé kì í ṣe dídá tí ọ̀dà bí kì í ṣe pé obìnrin kan bẹ táwọn jọ ń gbénu kọ́ńpáàdì kan kírísítẹ́nì ni kírísítẹ́nì lọ́kọ rẹ̀ òun ni ó tún máa wá sọ fún ìyàwó òun pé ẹ má mọ̀ gbóhùn sókè fọkọ yín mọ́. àfùsàtú tó relé ọkọ̀ tẹ́tí gbọ́. gbogbo obìnrin náà láyé tó bá já sí pé tọkọ bá sọ ẹyọ kan yóò sọ mẹ́ta yóò dá fọmọ rẹ̀ àmọ́ ọmọ rẹ̀ ọmọ lọ sàǹfààní fàlàtà ni kò ní í ṣe fún. ilé ọkọ rẹ̀ ń bẹ bẹ́ẹ̀ lóòótọ́. ṣebílẹ̀. obìnrin kan bẹ ọ wà nù ronú ó ṣe birthday kọ́dọ̀ ọmọ rẹ̀ ò post rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ wá ṣe birthday ọmọ wa la mọ́tò tuntun fún ọ̀rẹ́ ìyá rẹ̀. àfùsàtú tó relé ọkọ̀ tẹ́tí gbọ́. wọ́n béèrè lọ́wọ́ ọmọ yìí pé kí ló dé tó rí bẹ́ẹ̀ ó ní gbogbo ìgbà táwọn wá skul láyé obìnrin yìí ló jẹ́ kó wọ́n mọ̀wé ìyá àwọn ò béèrè pé iṣẹ́ òun náà fún yín lè wé rí obìnrin yìí ni máa ń ṣe lẹ́sìn fóun ìwé òun náà lòun padà wá fi dèèyàn. ilé ọkọ rẹ̀ ṣebílẹ̀ ẹ̀kọ́ mà ló jẹ́. ẹ ń lọ ilé ọkọ báyìí ilé ọkọ yín ilé ẹ̀kọ́ ló jẹ́. tọkọ bá ti bínú àfùsàtú máa ṣe bínú. bọ́ bá bínú ọ̀jẹ̀ búlálà dáadáa ni ojú wo tó ẹ farabalẹ̀ ojú wo tó bẹ̀ mọ́ ọkùnrin mi sì ya wèrè yóò lu ọ̀tẹ̀ yóò sì sojú fúrú. kò fi kúnlẹ̀ sí i. bẹ́ẹ̀ni. olówó orí mi kí ló dé. gbogbo ìgbà tọkọ yín bá ti ń bínú ẹ dákun ẹ̀yin tán bí nílé rẹ̀ ìyá rẹ̀ ló bí yín bàbá rẹ̀ ló bí yín ìdílé rẹ̀ lẹ́ti jáde ẹ sì lẹ́gbọ̀n rẹ̀ ẹ láwọn aṣáájú rẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa mọ̀ pé ibi tó dáa náà ti bí yín. bí mo bá ṣẹ̀yìn ẹ dáríjì mi ọkọ wa. obìnrin mi kọ́ ọ́n o obìnrin mi ò dúró pé 50-50 ni ẹ máa wí gbogbo ọ̀rọ̀ tó mọ̀ rí ọ̀sán láyé lọ́n sọ̀n. ọba tó lànà ọba tó lè ní ó ṣàánú wa. bẹ́ẹ̀ni. ọba tó lànà ọba tó lè ní ó ṣàánú wa. ọlọ́run sọ mi kú di. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi orúkọ tèmi ní Sakaleb Ọláyínká tí mo jẹ́ aláṣẹ àpàṣẹ olùdarí Autosnap photography. Mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin bọ́dà mi sísítà mi àti gbogbo ẹ̀yin tó ń wò mí kíkẹ́ ìjọ tó lọ́kẹ́ bá subscribe sí Autosnap photography TV channel ní YouTube. Àwọn abẹ́rẹ́ tí máa rí àwọn Islamic lecture tẹ́ máa rí ìwò tẹ́ máa kọ́gbọ́n bíbẹ̀ tẹ́ máa rádùn àti tẹ́ máa gbélé ayé tẹ́ máa rí bẹ́ẹ̀ bá mi subscribe sí Autosnap photography TV channel ní YouTube wa.